Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Mo ti join ni wọn bóyá wọ́n fún ìyá Mohbad lówó wọ́n bá fún ìyá Mohbad lówó ṣebí kán lè combine pẹ̀lú ọkọ wọn kán lè settle kiri àjò ilé ìyá ni agbẹ̀yẹn sẹ́gbẹ̀ẹ́ wọ́n ní ti Kàrímọ́ tán ní wọ́n welcome ṣebí pé bóyá a máa rí nǹkan gbọ́ kì í ṣe pé Kàrímọ́ fẹ́ gbówó fún wọn kì í ṣe pé ó ní nǹkan tó fẹ́ ṣe pé bóyá a rí nǹkan tó tangible gbọ́ ìyẹn bẹ́ẹ̀ so many things wọ́n fi sọ wọ́n ní ti legacy at the end of the day. Ajá mẹ́nu kó lórí ọ̀rọ̀ wọn ẹjọ́ ń tọrọ lọ́rùn ẹjọ́ mi ìfẹ́ mọ nǹkan tó ń sọ ń bẹ̀ ẹjọ́. So gbogbo nǹkan tí ọ̀dẹ̀ ń ṣẹlẹ̀ yìí kò ń ṣe nǹkan tí ó burú kí wọ́n ṣe mú gbogbo ọ̀rọ̀ yẹn kò sí nǹkan tó ìburú bẹ̀ gbogbo nǹkan tẹ̀yìn náà dẹ̀ ń ṣe èmi ò rí nǹkan tó burú bẹ̀ justice làlá ń wá justice náà lẹ́ ń tì lẹ́yìn so gbogbo Yomi ṣe gbá Yomi ṣá at least àrípa tí Yomi nǹkan tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo wa là ń fojú rí bẹ́ẹ̀ sì still náà inú wọn ò ṣáà tí ìdùn wọn ṣá kí ló dé ṣé àlè sẹ́tù ọ̀rọ̀ yìí ojoojúmọ́ ni bàbá dẹ̀ ń sọ wípé òun ò ráyàn kankan kan drag anybody ọ̀rọ̀ yẹn ò wọ etí wọn wọn fi ṣe tá a bá ń ṣe nǹkan bí nǹkan ṣe máa lọ síwájú bí gbogbo ẹ̀ ṣe máa dá ló yẹ ká máa fọwọ́ sí Ọlọ́run á máa fún wa ṣe. ẹ ṣe gan ma expander sorry ọmọ dádì láti sinmi jẹ́ kí n sọ̀rọ̀ kémi bọ́lẹ̀ ń lọ bí iṣẹ́ ẹ káàárọ̀ ẹ pẹ̀lẹ́ onílé ẹ kú iṣẹ́ àná o Ọlọ́run á máa ró gbogbo yín lágbára o ẹ ní dààmú o kò sẹ́ni tó máa fọwọ́ sọmọ inú gbogbo wa láti sinmi ẹ kú iṣẹ́ ẹ̀yin ni mo fẹ́ kí ẹ kú gbogbo ìgbà àìsàn àìwo yín Ọlọ́run á jẹ́ kó débi tó lérè ní dáadáa o àrí justice náà gbà nǹkan tẹ́mi fi pé ó ṣẹlẹ̀ àwọn tó ń drag yín èmi ò wó náà mi ò mọ anything àwọn ló mọ̀ ẹ̀yin ti gbìyànjú tí yín káwọn náà lọ gbìyànjú tí wọn ibi tẹ́yìn gan bá dé ló ń jóhun àìsàn àìwo yín ẹ̀yin dẹ̀rẹ́ lórí gbogbo ibi tó ti ń sọ̀rọ̀ káàkiri táwọn èèyàn bá fẹ́ fi ẹ̀rọnú wọn wọ̀n lẹ́ni tí ò ní parọ́ tí ò ní ṣèké ẹ̀yin gan lẹ fẹ́ wàhálà ìpínkọ́ dráàgì bàbá rárá ẹ̀yin lẹ máa ní irọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ báyìí ni ẹ jẹ́ ká sì fílẹ̀ táwọn èèyàn bá fẹ́ fi ẹ̀rọnú gidi wọn ẹ̀ kí gbà so àwọn tó ń lọ dráàgì yẹn I don't know why tó ń ṣe bẹ́ẹ̀ because ẹ ti gbìyànjú tí yín ẹ ti ṣe bó ṣe yẹ kẹ́ lè ṣe ẹnáwó ẹnára orí panel náà lẹ́nìbọ̀dì ti dáwó láti lè ní kí ìlọsíwájú wà kí ni problem àwọn èèyàn because I don't know mi mọ problem àwọn èèyàn justice ni gbogbo wa yìí náà wá àwọn tó ń ṣoríṣiríṣi káàkiri ṣé justice mi làwọn ń wá ni ṣé mi lọ ń wá ṣé kì í ṣe ẹyọ kan ṣo tí anybody dìrọ̀ mọ́ yìí ni èyí tí Yomi gbé dání a ní ká dìrọ̀ mọ́ kámọ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ tẹ́lòmíì bá tún jáde yàtọ̀ sí Yomi tóun náà tún ní àwọn dẹ̀ náwọn kan kíní báyìí lọ́wọ́ àtúntẹ̀lé náà. So I'm sure pé tó bá dẹ̀ ti ń dé stage kan tó ń sú àwọn èèyàn oníkálukú á máa fáyín level ẹ̀ ti wà ní pé kàṣàrí justice gbogbo àwọn tó lọ síbi tó lọ lánàá. náà mo yẹ sọ pé Yomi ló kù tí mò ń tẹ̀lé tí Yomi pẹ̀lú bó ṣe lọ. mo yìn yín o gbogbo ẹ̀yin tẹ́ lọ lánàá tẹ́ fi lé yín sílẹ̀ àwa náà wà lórí kinní lánàá ni adúró pa síbẹ̀ ń bí yìí ni bá ṣe ń kú òǹbí la tún lọ bòmí pé ká tún gbọ́ ohun tó ṣẹlẹ̀ látúwò kó QH radio náà lánàá tíyẹn náà sọ
kíní tí Naira Marley náà sọ tó ń ṣe analysis ẹ̀ lọ́dọ̀ ẹ̀ justice náà lẹ́nibọ̀dì ń wà ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká má bára wa jà ẹ jẹ́ ká jọ fi ọgbọ́n ọmọdé àti tàgbàlagbà wa ẹ jẹ́ ká jọ fi ṣe ilé èèyàn kankan wo dẹ̀ ní bàjẹ́ bàbá náà Ọlọ́run tún ní jẹ́ kó rí kú ọmọ mọ́ kí bàbá náà kọ́ ṣe normal kọ́ ṣe needful àní dààmú mo ní kí gbogbo everybody ní o. mọ́mí Yínká ẹ ṣe mà ẹ ṣe rí mà lórí ọ̀rọ̀ tẹ̀sán. ẹ jọ mà ẹ jọ mà ṣe rí lórí pé tó bá pé nǹkan ìwọ̀nba tí èèyàn bá lè ṣe a máa ṣe pé tó bá sún everybody a máa dákẹ́ mà á ní dákẹ́ reason ni pé ṣe rí tá a bá tó bá ọmọ fẹ́ kó sún wa ká dákẹ́ pẹ̀lú gbogbo ibi tí a rí pé bí Mr Yomi ṣe tá a rí pé àti múra àti rí justice yẹn a lè dákẹ́ torí fún kí ni wọ́n fẹ́ ká dákẹ́ nítorí pé kóúnjẹ tí wọ́n bá lè tẹ̀síwájú bọ̀ táwa gbọ́dọ̀ gbóúnjẹ yẹn lẹ́nu wọn àwọn sọ pé òkú Mohbad òkú ọmọ lọ́mọ làwọn fẹ́ máa fi jẹun táwọn fẹ́ fi lo mọ́tò tó fẹ́ fi kọ́lé táwọn fẹ́ máa fi jẹun tó fẹ́ máa fi rán ọmọ ní skul but àwa jẹ́ kó yé wọn pé ó gbọ́dọ̀ wá sópin lọ́jọ́ kan a máa ja ìjà yẹn tó di kọ́ to the last minute tá máa gba justice yẹn kó oúnjẹ ṣe máa bọ́ lẹ́nu wọn. ẹ má ṣe mọ̀ kò ń ṣe dídákẹ́ ẹ má ṣe mọ̀ dídákẹ́ ẹ máa búra wọn lọ́tún búra wọn lọ́tún ni mò ń try láti sọ bóyá gbé kalẹ̀ mi yẹn ni. all right ma yes ma ẹ ṣe ma. dákẹ́ níbi tá a bá dé Yomi là ń tẹ̀lé lọ dákẹ́. ẹ káàsán nǹkan tẹ́mi kàn rí bẹ́ẹ̀ ni wípé ṣẹ́rí nọ́mbà wà ní pé ìlara wà nínú ọ̀ràn tó wà nílẹ̀ yìí ṣó ti yẹ yín ìlara ló ń bà wá Yorùbá jẹ́ ṣẹ́rí ní àárọ̀ àti pé ẹ̀rí ọkàn ti ń jẹ́ bóyá King White náà ń pa bí Yellow White mi tiẹ̀ mọ̀ King White something like that ní àárọ̀ yìí èmi wọlé sórí FFM mi tiẹ̀ mọ̀ nǹkan tí woman yẹn náà jẹ́ lórí platform something FM so gbà tí mo wá wọlé woman yẹn wá ń sọ torí mi òun láìkì bí èmi ṣe máa ń gbọ́ nípa máa yẹ pé ó wà anti-justice pé ó ń wà against bàbá something like that èmi ò tiẹ̀ wá láìkì máa yẹ mọ́ láti gbà yẹn so ní àárọ̀ yìí mo ṣáà notice pé ó wá ń sọ wípé pé kán jọ kí gbogbo èèyàn kó dáríjì òun tóun bá ṣe àwọn èèyàn òun nídìí ìdáríjì mo wá ń wò pé ó nídìí ìdáríjì bíi ti báwo kí ló ń ṣe é tó fi nídìí ìdáríjì mo wá ṣàgòkè ó wá ní àná pé nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn pé so pé ẹ̀rù ó ní. sí grace ẹ má bínú jàre ó ń dáṣù kan so ó ṣàwọn sọ ó ní àná ó ní wọ́n sọ pé wọ́n pé òun bẹ̀rù something like that pé òun bẹ̀rù o òun kàn fẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ everybody òun dẹ̀ fẹ́ kí everybody sọ èrò ọkàn wọn nípa nǹkan tí ó ṣẹlẹ̀ anybody tó bá nídìí láti sọ anything èmi dẹ̀ gòkè mo sọ fún mo ní King White àbí kí náà ń pè yẹn má bínú pé mo disrespect yín for the first time mo ní bọ̀dí wẹ̀ tẹ́mi fi ń gbọ́ nípa yín ni ló jẹ́ kí n gòkè mo ní ẹjọ́ tó rọrùn ṣe family mọ́ bàbá ni torí mi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe family mọ́ bàbá tó dẹ̀ sẹ́ǹ pé ẹ wá ń sọ fún Mohbad wípé mo ní ẹ wá ń sọ fún Mohbad ẹ wá ń sọ fún àdúrà wípé kó deny bàbá ẹ̀ àsọlọ́ba ó ní òun kọ́ lòun sọ bẹ́ẹ̀ bó ṣe sọ láàárọ̀ ẹni yẹn ó ní òun sọ bẹ́ẹ̀ òun mọ̀ ń pa ẹ̀ ó ní òun gan gbà tóun gbọ́ òun dẹ̀ pọ̀ ọmọ yẹn òun dẹ̀ bá sọ̀rọ̀ ó dẹ̀ ní kò sí problem mo ní but kí ló wá dé tẹ́ tún sọ pé kán má ṣe DNA ìgbà tó tún yẹ tí wọ́n wá ní wọ́n wá short me up láàárọ̀ yẹ pé bó lèmi ṣe máa da question bò wọ́n kíni kan kí ni mo bá dọ́ràn DNA mo ṣáà ní òkè mo ti gbọ́ o nǹkan tẹ́mi kan fẹ́ sọ ni pé ẹ jáwọ́ lọ́rùn bàbá King White àbí kí náà ń pè yín ẹ jáwọ́ lọ́rùn bàbá torí ẹ̀ family mọ́ bàbá yìí ẹ̀ family ẹ̀ tán kí ni problem yín pẹ̀lú bàbá kí ni ti yín pẹ̀lú bàbá yìí ni mo wá rí i pé wọ́n wá lọ wọ́n kí lorúkọ lady àbúrò ẹ̀gbọ́n Wùmí tó wà ní US ìyẹn wá lọ gbé picture bọ̀dá Láti ní ṣàárọ̀ ìtì ẹ̀ ní ó wá gbé sí orí platform ó gbé síbẹ̀ mọ́jú ni ṣé woman yìí òun sùn ni kò sùn mọ́jú o tí mo fi sùn tí mo fi jí mo bá ń bẹ̀ ó gbé síbẹ̀ ni ó wá bẹ̀rẹ̀ sí bú bọ̀dá Láti èmi ò mọ nǹkan tẹ́ ẹ ṣe fún woman yẹn o mi ò mọ nǹkan tẹ́ ẹ gbà lọ́wọ́ ẹ o mi ò mọ nǹkan tẹ́ ẹ gbà lọ́wọ́ woman yẹn o
tẹ́ bá ní nǹkan tẹ́ máa fi bẹ̀ kẹ́ tètè lọ bẹ̀ kó dárí jì yín ẹ̀yẹ ó ní ẹ̀ṣẹ̀ tẹ́ ṣe kí ló bẹ ta torí mi ò mọ nǹkan tẹ́ gbà lọ́wọ́ ẹ̀ o mi ò. ṣé ẹ̀yin gan ṣé lásán lẹ rò ṣé lásán lẹ pé ni kíyan dédé máa rìn kíyan dédé máa rìn kí láì sí pé bóyá wọ́n ń tẹ pọ́ọ̀pù tẹ̀lé kójò ń rọ̀ kíyan máa rìn kó mi máa ṣe ṣòro tẹ̀lé kó jókòó kí gbogbo ibi tó jókòó yẹn kó máa dàbí kó wọ́n níyàn jẹ́ water corporation so ṣé ẹ̀yin wá rò pé inú ilé ò dùn kò ládùn nínú ilé kò síbi tó dé tó ti ládùn kò síbi tó ti láyọ̀ ní ọ̀dọ̀ fámìlì kò láyọ̀ kò rí bí fámìlì wọ̀ kò rí ọ̀dọ̀ ọkọ dé sí kò rẹ́ bí ọkọ dé sí kò rí bí tó rí dé sí ẹ̀yin wá mí expect pé kó wà normal tó bá yẹ pé ibi tó ń jókòó sí yẹn ṣé ó jókòó nígbà tó ń ṣe ṣó ni tó bá yẹ pé ó lè dìde ni ẹ máa rí pé bẹ́ẹ̀ yẹn ti soak ibi tó jókòó sí yẹn bígbà tó ń já omi bígbà tí àwọn táǹkà bá ń já epo ni so ẹ̀yin wá expect pé kí irú ẹni bẹ́ẹ̀ yẹn kó normal ẹjọ́ ẹ máa gbèrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wá fún wa mọ́ ẹ máa gbé ọ̀rọ̀ ẹnìyẹn ẹ máa gbé ọ̀rọ̀ yẹn yẹn ò kí ṣe. bọ̀dá láti fúnra ara wọn àwọn náà ń fa wúmà yẹn sí wa lọ́wọ́ àwọn náà ń fa wúmà yẹn sí wa lọ́wọ́ mo rántí ìgbà tí mò ń sọ̀rọ̀ wúmà yẹn lọ́ọ̀láì ní bíbá tí bọ̀dá láti já mi kúrò lọ́ọ̀láì tán ní pé. Hello, good afternoon. Good afternoon, Andy. Thank you, Latisne. What have been for a couple of weeks now. What your platform stand for? It stand for Yomi, and you have your own reason why your platform stand for Wumi. Yomi Fabiyi. Èmi ò bá dalaba. Nǹkan tí Yomi bá ń ṣe òun ni ká bá ṣe because nǹkan tí Yomi ń ṣe for now is that what kill Mohbad. Yes. Ikú tó pa Mohbad ni Yomi mi lérò pé ẹ rí Yomi tó bá wọn dá sí ọ̀rọ̀ DNA paternity mi rò bí pé ẹ rí ó bá wọn dá sí tí a bá dẹ̀ máa wò ikú tó pa Mohbad òun ló yẹ kó jẹ́ our primary objective. Shall understand? Secondary òun ni paternity. For now ikú tó pa Mohbad òun ló yẹ ká máa champion. Tí a bá mọ ikú tó pa Mohbad tí àwọn family tán bá wá pè wá pé bóyá ká bá wọn pariwo paternity àwa lè bá wọn pariwo paternity but for now ikú tó pa Mohbad òun ló yẹ ká máa sọ lórí platform yìí. Àwọn ní pátá pupa àwọn ní pátá blue àwọn ní pátá green wọ́n sọ báyìí nípa Latisne wọ́n sọ báyìí nípa Onílé wọ́n sọ báyìí nípa Andy. It should be bygone because now it's like to me it's becoming another distraction. Because tó bá jọ mọ́ ikú tó pa Mohbad, shall understand? Òun ló yẹ ká discuss. Ìmọ̀ràn ni wọ́n fún àwọn èèyàn pé kọ́ máa máa sọ pé wọ́n ń bú mi níbì kan. Ìtorí ẹ̀ tí wọ́n bá ti wá Latisne, you shut them down. You own your platform. You will run your platform. Nobody will run your platform for you. Only people that can help you to run your platform is your moderators. It's an advice o mi paláṣẹ o mo dání mọ̀ràn ni o ẹ ṣeun. All right. Expander. Mo ti ń dúró pé gbà wo ló fẹ́ kàn mí. Bá ti pè yín tẹ́lẹ̀. Dr. Latisne ẹ kú oríire. Official olórí ẹbí platform ẹ kú oríire. Gbogbo olólùfẹ́ justice ẹ kú oríire. Àní ṣàṣedànù àní ṣàṣetì. Ọlọ́run á máa pẹ̀lú wa gbogbo ẹ̀yin tẹ́ náwó. Ọlọ́run á fi ọ̀pọ̀ rọ́pò fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ná àdúrà yẹn á gbà ju bí tẹ́ rò lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ná support pé I stand with justice tẹ́lẹ̀ dúró lórí òótọ́ náà. Ọlọ́run ò ní fi ẹ̀dùn yín kò ní fi dùn yín. Justice tó ń sọ pé Ọlọ́run ò ní fi justice dùn yín níbi kankan because in all ways náà ni gbogbo wa fi wá justice in our personal life. So tó bá dìgbà tó yẹ kán dá wa láre ayé ò ní padà dá wa lẹ́bi. Ọlọ́run á gbàdúrà gbogbo wa. Àdúrà tèmi máa ṣe nìyẹn. Everybody ti sọ èyí tó ń jó tọrọ. Bọ̀ ẹyọ kan ṣó tí mo kàn rí bẹ́ẹ̀ náà ni pé wọ́n ní téèyàn bá dákẹ́ jù tàrí àbá dákẹ́ ọ̀tá ọ̀ní tá a bá pẹ́ lórí mí òwe tó bá ọ̀rọ̀ yẹn tún lọ nìyẹn pé tá a bá pẹ́ lórí mí èsìkéṣin abáyàn bẹ́ẹ̀. Latisne
has been trying to be calm, to be quiet, and not to go for some people. And at this point, they now see that if they come harder on him, he will succumb, he will reverse back from the right path he's storing at the moment. And I think at this point, to some level, you just have to give it back to them so that they know where you stand and they know you are standing firm on your truth or on your mandate. So that is all. Just give it a bit. Come up with yes, moduro, biti moduro, se moduro. It's not by mistake, and that is it. So kedeton facing contention because they no banwa they conscious su apada wa to ma fe wa ba nkan die but they ba jalegba lẹ́ẹ̀kan papa kò ní padà wá mọ́. So Ọlọ́run á gbà fún gbogbo wa ká wá focus justice Ọlọ́run ó fún wa ní rọrùn. So èmi ò ní jù yẹn lọ ẹ ṣeun gan gbogbo lé ẹ kú àdúrótì. Adéẹni. Ẹ káàtó sá mo kí o gbólé o a lè fọjọ́ mẹ́ta sá sista Debbie mo kí yín o fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń ju stray bullet yẹn ọlọ́mọ náà bá lè yín o ẹ jọ ẹ̀gbọ́n láti ó ní ìkọ̀kọ̀ tí mo observe as in my opinion ó lè yàtọ̀ sí tàwọn tó kù èmi rò pé tí bàbá bá lọ fún interview tó máa bèèrè lọ bàbá about the property kí bàbá máa sọ̀rọ̀ lọ síbẹ̀ wọ́n ní pé after justice Fatima sọ̀rọ̀ sí property because mo rí anyway tí wọ́n ti sọ̀rọ̀ nípa property yẹn ibẹ̀ ni àwọn ibẹ̀ náà máa ń cut tẹ́ pé wọ́n máa ń post sí Instagram. Hello. Yes sir. Yes sir. Bàbá ń sọ. Mo ń gbọ́ yín sir. Bàbá sì sọ orí sí bàbá náà ò need the property for now. How many times ni bàbá fẹ́ sọ? Ó náà ò need the property for now. Wípé nǹkan tó bá òun kí ni kú tó pa Mohbad. So ẹ̀yin ní kẹ́ lọ gbọ́ níta. Bẹ́ẹ̀ sà mo ní ibi tán post sí orí Instagram ibi ìkọ̀ tán post ní àpòsí ibi tó dáa. Okay sir ẹ jọ secondly sir Mr Onílé ẹ̀yin lẹ mute comment mi láti jọ because ó pẹ́ tí mo ti ń béèrè question yẹn tẹ́ pé kò show èmi tẹ́ pé bí a ṣe ni wọ́n rí mọ́ láti lo second account mi mo fi wọlé mo rí pé tí n bá tiẹ̀ comment pé wọn kì í rí and reason I know the reason you muted my comment mo á nà pé àwọn kọ́là ìsọnù fracas pé wọ́n tún ti bẹ̀ sí kọ̀ that's why you muted because ọjọ́ kejì náà ni sista Debbie gbà táwọn yẹn wá ń kọ̀ wọlé gidi ni sista Debbie wá comment me so if I even comment Sister Debbie ẹ mọ nǹkan tí màá sọ mo fi títóbi Ọlọ́run bẹ̀yìn bí àǹtí yìí ṣe sọ̀rọ̀ yẹn ẹ béèrè orúkọ àkáǹtì yẹn ẹ lọ yẹ̀ wò tó bá yẹ pé orúkọ mi ló wà ńbẹ̀ màá dọ̀bálẹ̀ màá bẹ̀yìn bọ̀ tí ó bá ti ń ṣe orúkọ mi ló wà ní àkáǹtì mú tì yín màá ṣépè fún yín. ní ẹjọ́ ní ọdún tẹ́ bá ṣépè fún Mr. Lé máa bá yín ṣépè padà because kò tí ì sí kan tó ṣì débi ọ̀rọ̀ èpè for now. Kí lẹ́yìn accuse mi nǹkan tí mi ò mọ̀ ń pa kí lẹ́yìn accuse mi nǹkan tẹ́ ń ṣọ́ tẹ́ ń sọ pé ẹ̀mọ̀ pé onílé ló máa mute yín kí lẹ́yìn accuse mi fún. ẹjọ́ dúró ṣe lè ní. because ara moderator no Sister Debbie kì í ṣe ni ó ti ṣe díẹ̀ ara moderator ni so túbà kì í ṣe ẹyin kò yẹ kẹ́ kò sọ bẹ́ẹ̀ moderator tó wà lórí platform mi so if I even said accuse moderator ẹ̀gbọ́n bí n pé onílé moderator tó wà lórí platform mi lọ bí bẹ́ẹ̀ mi ò like ọ̀rọ̀ tó bring yìí I don't like it má distract you. When I come in tó bá yẹ pé gbogbo moderator lè accuse mi ní sọ̀rọ̀ ẹ dárúkọ mi ní náà ṣé ní nǹkan kan against mi ni. ẹ bá máa sọ̀rọ̀ ẹni moderator mú ti yín ẹ má dárúkọ èèyàn kan pàtó. correct Debbie correct. ó lọ bí mẹ́rin irú àná nísìn nígbà tí èèyàn kan sọ pé nígbà tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ mí báyìí lánàá nígbà tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ mí báyìí lánàá tí èèyàn kan sọ pé wọ́n mú tòun pé torí pé tó pe bọ̀dá láti pé wọ́n mú tòun pé bóyá torí pé ó sọ pé thank you JK pé wọ́n mú tòun wẹ́ẹ̀rà ṣe mí nìkan ni moderator tó wà lórí platform yìí lánàá tó wà lókè tí gbogbo èèyàn rí mi ò dẹ̀ mú ti anybody lánàá yẹn
so whereas àwọn moderator tí ò wá appear àwọn ló máa ṣiṣẹ́ yẹn lánàá èmi ni mo dẹ̀ wà lókè so tó bá mú tí tàbí tó bá block yín ẹ má dárúkọ yọ̀kan pàtó sista Dami kì í ṣàná ó ti ṣe díẹ̀ báyìí. àní mo sọ fún yín sẹ àní kí ẹ má dárúkọ moderator kan pàtó pé wọ́n ṣe ẹ má dárúkọ èèyàn kan pàtó mà. tó bá ti rí mi kọ́mẹ́ǹtì máa lọ kọ́mẹ́ǹtì bó mi fẹ́ fi mí lẹ̀ ẹ má provoke mi bí báyìí mẹ́. kódà gan tó bá mú tìyàn gan fún live tó bá mú tìyàn ọjọ́ kan ṣó ọjọ́ kan yẹn nìkan lẹ́nìyàn ò ní lè comment ṣó tó ń lọ yẹn nìkan ni ò ní lè comment tó bá tún máa padà wá lọ́jọ́ kejì ó máa comment ọjọ́ kan ni múùtù wà fún kì í ṣe gbogbo kì í ṣe live just for a day ni múùtù wà fún blocking ló wà live láì sí pé wọn block ẹni yẹn padà kẹ́ lọ mọ̀ yẹn lẹ́yìn. Adébáyọ̀. Àwọn obìnrin nìkan bóyá pariwo. Third. Sorry, Golden House of Beauty. House of Beauty. Hello, sir. Bralati. Ẹ káàsán, sir. Mr Onílé, ẹ kú ìrìn àná, sir. Ọlọ́run á tún ilé àti ọ̀nà yín náà ṣe. Mo kí gbogbo everybody. Mo kí àwọn panelist. Ọ̀rọ̀ mi ò pọ̀ nǹkan tí mo kàn fẹ́ sọ ní orí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad ni wípé ọ̀rọ̀ mi máa lọ sí ọ̀dọ̀ bàbá lọ́ba kí bàbá kan jọ kò sí nǹkan tí Brayomi tó lè ṣe fún wọn kò tí ẹ̀yẹ kan bínú sí wọn rárá because Brayomi kì í ṣòwò tí ẹ mọ anything nípa Mohbad wọn ò rí Mohbad rí. Bàbá màmá ẹgbẹ́ má bínú jíjẹ́ ti mọ́rọ̀ mi ò máa fi bàbá lẹ̀ kọ àwọn èèyàn manage bàbá ìjọ tó rọ náà kò bí ọ̀rọ̀ bàbá ìdáná máa tún ṣe ọ̀rọ̀ àti bàbá. no èmi ò drag wọn o àwọn kan àwọn ọ̀sẹ̀ni tó drag wọn náà nígbà tó sọ̀rọ̀ wọn náà tán ni wọ́n ń drag wọn. èmi kàn plead fún honest bí a pé kàn jọ àwọn ọ̀fẹ́ wọn ọ̀fẹ́ àwọn okay that's fine mo ṣáà mọ̀ pé lè tó da lọ́lọ́run á ṣe mo mọ̀ pé justice yìí a máa rí lágbára ọlọ́run bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀bẹ̀ a máa rí so mo dúró náà sir all right sir yes sir. Third. Hello sir. Ẹ káàsán sir ṣàlàfíà lẹ wà sir. Ẹ jọ mi ní take time mi that much mo kàn fẹ́ call attention to some things now. If we want to be sincere to ourselves, if you want to be sincere to ourselves, if we are looking for justice, ṣe mọ̀ pé eléyìí yàtọ̀ sí family tó wà ní Òṣùṣù Ọ̀wọ̀ tí wọ́n ń try láti pursue a single truth. Títí yìí ó ti tabalé ó ti tabako. Kò sí mọ̀ pé ẹ máa ń try as much as possible láti máa do pé ẹ ń bá aṣọ ẹ ń ta but kíní yìí máa tabako ó máa tabalé. If you want to be sincere to ourselves, because there's a difference between looking for justice for Baba Mohbad and justice for Mohbad from ara. And I can confirm to you pé you are among the platforms pé it's not for Baba Mohbad, it's for Mohbad. And then whether you like it or not, ó tọ́ ọbẹ̀ ni pé Baba Mohbad ó ní family mi ó ní àwọn ọmọ mi apart from ọmọ tí ó ṣolóògbé tó dẹ̀ affect nǹkan tó ń tà ń wá kiri. So whether we like it or not, ó máa affect mind tàbí à ń fẹ́ ìdájọ́ òdodo. Because to the best of my knowledge, justice bàbá yẹn ń wá fúnra rẹ̀ sí is only for èyí tí ò ní kan family, which is not possible. Reality ò ní ká má sọ̀rọ̀. Tàbá ń pọ̀rọ̀ sọ̀rọ̀ máa lọ sẹ́yìn. Àwọn kan tó ń groom ń sìn tó ń jà fún bàbá yẹn. Bàbá mọ̀ èmi o to me o every individual tó lórí platform yìí sìn we are above 18. A dẹ̀ mọ̀ pé anybody nínú wa tó bá ṣe ẹ̀ṣẹ̀ kankan tó bá ti above 18 òun ló máa forí kó. But most time a máa ń jà lórí wípé wọ́n influence èèyàn kan kó tó make decision kan. No, I can buy that idea gbàtí kíní kọ́kọ́ ṣẹlẹ̀ but nísìn
ó ti pé 18 months or 17 months bàbá with due respect àwọn náà wò ṣùṣùṣùṣù tó mú Famuyi wá sílẹ̀ Famuyi wá ló wò ṣùṣùṣùṣù tó mú lọ́ọ̀yà sílẹ̀ àwa ní sọ pé lọ́ọ̀yà ṣe nǹkan tí ò dáa Famuyi wá ò mọ̀ ń pa ẹ̀ àní ní Famuyi wá ó ṣe nǹkan tí ò dáa bàbá ò mọ̀ ń pa ẹ̀ nígbà tí máa ń bèrè gàrántọ̀ ẹni wu ẹ̀ tẹ́ bá lọ wọ́n fẹ́ fídíò ìjọba ni pé ta ló máa garanti ẹ pé ò ní ṣàṣemáṣe tó bá ṣe ẹ má sọ pé ẹni tó garanti ẹ ò mọ̀ ń pa ẹ̀yàn lóṣù no. Temitayo, thank you for the gift. So tó bá máa ṣe anything ẹni tó filẹ̀ kó tó bá ṣe òun láti farako gbogbo alẹ́ àdèmọ́ bó ṣe ń lọ mo fẹ́ call attention wa sórí kinní kan this man Yomi yìí ìgbà tó sá lọ sí UK tó náà fẹ́ pa òun ṣe mọ̀ pé ní tilẹ̀ ń tọ́ lọ́hùn tó bá jẹ́ pé màá yẹn rí ku ẹ́ńtàmù yẹn á ti máa gbàgbé ẹ̀ o. And at the end of the day, there is not a single appreciation from the lawyer team, Baba team, for regarding this man. Ó tún dá dúró sí wọ́n bàjá àdẹ̀ ní èèyàn kan mọ̀ ń pa ẹ̀ irọ́ àwọn èèyàn kan mọ̀ ń pa ẹ̀ téèyàn bá ṣẹ̀ ẹ jẹ́ ká mọ̀ pé èèyàn báyìí ló ṣẹ̀ because Baba there is two different I want you to understand. It's very easy to talk and it's gbogbo nǹkan tó yàn tó kọ́ léèyàn ń ṣe. I can tell you now, my for you 1 million. Kò ní pé máa kó lẹ́yìn lọ́wọ́. Talk is cheap. The working is hard. So at the end of the day, nǹkan tí mo kọ́ fẹ́ call attention is pé Mr. Latisne, whether you like it or not, tẹ́ bá wà lórí sincerity ọmọ abáṣì ní ibi tá à ń lọ ní kẹfojú sí. Tẹ́ bá sọ pé ẹ fẹ́ avoid wá true justice then true justice ó máa tabalé ó máa taboko. It's as simple as that. Thank you. Thank you. Má gbára lé wọn. Èèyàn burúkú ló pọ̀ nù wọn, wọn ò ṣe é gbára lé o. Bọ̀dá Láti, ẹ kú iṣẹ́. Àgbà yín á túbọ̀ dalẹ̀. Ẹ ní jẹ̀bi. Gbogbo nǹkan tẹ́ ń wá ní dáadáa, Ọlọ́run á jẹ́ kó tó yín lọ́wọ́. Anyway, gbogbo ohun tó nǹkan lè sọ tó bá bu yín, kán lọ sọ́lọ́jà nìkan. Ẹ jẹ́ kán lọ sọ́lọ́jà. Ẹ̀yin ẹ má wò ẹ fún pọ̀sì nǹkan tẹ̀ ń ṣe. Because Yomi tẹ̀ ń support justice ló ń wá. Ẹ̀yin náà justice ló ń wá. So àwọn tó ń sọ̀rọ̀ ṣẹ́ṣà fi wọ́n sílẹ̀ jẹ́ kán máa sọ lọ ẹ̀yin ẹ máa ṣe nǹkan tẹ̀ ń ṣe ẹ má tẹ̀ ṣe bí ìgbà tó jẹ́ pé gbọ́ gbogbo nǹkan àwọn tó dẹ̀ ń wá sọ̀rọ̀ wọ́n ní pé wọ́n bú kọ́ anybody má wàá sọ fún wọn pọ́n bú wọn mọ́ ìwọ̀fà lẹ́nu ibi bá wẹ lẹ́nu ló lè ràn gbà so àwọn tó ń búyàn báwo láyé wọn ṣe rí hey how you doing I'm good you yeah ẹ má bínú jàre èèyàn kan mò ń rìn ní èèyàn kan ló kì mí so bó ṣe já nìyẹn Ọlọ́run adé gbìyànjú wa ládé àní ṣìṣe àdẹ̀ní ṣílẹ̀dẹ̀ onílé ẹkú rìn àná o mama tí ẹkú dìde o àní fọmọdí o nǹkan rere máa fi gbà o inshallah mo dẹnu dúró ná Bọ̀dá Láti ẹni pé mo sọ̀rọ̀ mi ò sí mo lọ bírèkì ni mo jáde ẹni pé mo sọ̀rọ̀ Ẹ̀yin clear lónìí. mo padà lọ síbi iṣẹ́ bá ti débi iṣẹ́ sí mi nílé sọ nǹkan kan mọ́ mo lọ báǹkì ni ó dáa. All right, Awero. Ẹ káàsán Bọ̀dá Láti ẹ kújọ́ mẹ́ta èmi ò lọ́rọ̀ tó pọ̀ sọ ọ̀ ẹ̀yin ni mo fẹ́ kí ẹ má wo bẹ̀ fìlà àbí gèlè má wo bẹ̀ ní kẹ́dé ibi tẹ́ ẹ̀ ń lọ ò ní kẹ́ kọjú mọ́